Ọmọ ènìyàn bàbá, bàbá mi.
Thank you very much, King of Zion Music. Once again and again, let me welcome our own very brand new commissioner, Dr. Banji Awolowo Ajaka. You are welcome, sir. God bless you. The new commissioner for health. Yes, it's my pleasure. Yes, let me use it this way. I have the singular honor to welcome the most distinguished senator of the Federal Republic of Nigeria, Senator Nicholas Doforomo, representing Ondo South Senatorial District. You are welcome, sir. A round of applause for our own senator. A round of applause. Ẹ pàtàkì senator wa. Ẹ pàtàkì fún. Ẹ pàtàkì fún. Ẹ pàtàkì fún. Ẹ ṣé mo kí senator wa Nicholas Doforomo.
mo kí sẹ́nétọ̀ wa pé wọ́n káàbọ̀ sáàrin wa ọlọ́run á máa tọ́jú wọn ọlọ́run á fún wọn lálàáfíà ọlọ́run á dúró tì wọ́n wọ́n á rí àánú ọlọ́run wọ́n kí wọn o akínyìn o káàbọ̀ sí Zion Pẹpẹ. Let me also welcome Chief Nipe Kawoshe. You're welcome, sir. God bless you. Monday, Commander Mafo, National Chairman lóhun nídìí. Bàbá wa National Chairman, Bàbá Ayéjìmí, ó ní lẹ́ẹ̀kan sí, ó ní òun fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti ọpẹ́ sí Ọlọ́run kí gbogbo àwọn tó wá láti Aheri Kingdom. Torí ibi tá a wà yìí ilẹ̀ Aheri ni ó ní kí n bá òun kí àwọn tó wá láti Aheri. Gbogbo Aheri tó bá wà ń bẹ̀ yẹn pàtẹ́wọ́ yín fún Jésù. A recognize gbogbo Aheri tó wà ń bí àti olóyè àti ọba tó wá láti Aheri, gbogbo àwọn aṣojú ọba, àwọn èèyàn pàtàkì tí wọ́n délé de ọba. Akínyìn o bàbá Ọlátújà, bàbá Líhà, ẹ ṣé o, Ọlọ́run wà pẹ̀lú yín o, Ọlọ́run ló ti yín o, lẹ́ẹ̀kan sí ọba Fáyẹmí akínyìn o, the Onítẹ̀dó of Ìtẹ̀dó, you're welcome. Yes, once again, Ọ̀dọ̀fin of Aheri, Chief Dr. Engineer Benjamin Olúmúyìwá Ehimoro, ọmọ bàbá Olómìdẹ̀gún, oyè òkìdèdè Aheri àgbẹ̀ o, Aheri àpàtẹ́wọ́ wú Jésù o, Aheri bí àkàrà ìjù ńlá lọ o, oyè Aheri àjù àkàrà ńlá lókè ẹ ṣe. Yes, Turn by Turn Nigeria PLC. Báyìí ẹ jẹ́ kí n pe Okunuwa Esther. Okunuwa Esther, Okunuwa Àjọ̀dún, Okunuwa Bùsọ́lá. Àwọn olólùkù lọ gbére síbẹ̀ yẹn báyìí. Okunuwa Móyèbí, Okunuwa Máyọ̀mí àti Òkè Okunuwa. Àwọn ìjọ kan. Bí ọjọ́ bí ọba Aheri àgbìtì. The High Chief and of Aheri Kingdom. I greet you. God bless you. Thank you for everything. Okunuwa Esther. Mo kí ni yóò ṣègbè mi o. Orúkọ yẹn ní ẹ̀mú níwájú. Okunuwa Àjọ̀dún, Okunuwa Bísọ́lá, Okunuwa Móyèbí, Okunuwa Máyọ̀mí, Òkè Okunuwa. Àwọn níjó kan ìṣẹ́jú mẹ́wàá péré. Oya, ẹ má jí jẹun, iṣẹ́ la wá jẹ. Bàbá fífẹ́ tàn án ká jẹun. Turn by Turn Nigeria PLC la wà báyìí. Oya, ọ̀gá yín ò bá ti di ẹ sáà bá mi sọ̀rọ̀ lóṣì. Ọjọ́ ti lọ torí àwọn tó sì fẹ́ kí ó sì pọ̀. A dẹ̀ sì máa pín gbogbo àwọn Aheri Kingdom wọn wájú. A sì máa pín gbogbo àwọn òjòyè church kan wájú. Gbogbo ọlọ́ sì máa jó, ẹ jẹ́ káwọn ọmọ tètè jóná. 10 minutes, 10 minutes, 10 minutes. Okunuwa Esther, Okunuwa Àjọ̀dún, Okunuwa Bísọ́lá, Okunuwa Móyèbí, Okunuwa Máyọ̀mí, Òkè Okunuwa. Òkìgbọ̀nmọ́ àlùfá gíga. Bóyá ìbẹ́ ní ilé ìdìyà. Àná wọn ṣe ní àná àgọ́. Ẹni bí kò máa kọ́ ọ́nà ẹ̀ máa bá fún ara wọn. Látàgbọ́ àwọn àwọ̀ kò gbò lọ. Gbogbo alábára ń gbò. Ṣé orí ẹ̀ pé orí ẹ̀ pa? Ó pa, 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 ó pa.
nìkan kò ní ká kọ́ lóhùn ní cash lélẹ̀ kan pé tábà ti débi ká rán. I no hear Yoruba o. Oh sorry, you know the time we will go meet Oga that time, press people, promise us something. He say if you don't reach for the year, maybe we remind them. Okay, maybe wetin I would ask now, where we wan go? Because now I don't tell am. We are not from one place, some of them, like NTA now, and Adaba FM dey soon. Because right now, since go there so, let me tell you, if he see you, he know wetin he promise you. Let me tell you the truth. If he just see you, he know wetin he promise you. You no need to tell
Orí nọ́mbà rẹ̀ o.
ẹ ṣé o ẹ lọ jókòó díẹ̀. Ẹ ṣé o, ẹ lọ jókòó, ẹ ṣé. Ẹ jọ̀ọ́, àwọn tí mo fẹ́ pè tí bá ti pè wọ́n tó bá ti ń jáde bọ̀, àwọn Aheri community wọn wá tẹ̀lé wọn láti jó, wọ́n wá jó kí gbogbo ẹ̀ bá lè máa yá. Okunuwa Fọlákẹ́, Àjíkẹ́, Okunuwa Bọ́lájí, Okunuwa Babátúndé, Okunuwa Abímbọ́lá, Okunuwa Ọmọpẹ́, Okunuwa Ọmọpẹ́, Okunuwa Abímbọ́lá, Okunuwa Babátúndé, Okunuwa Bọ́lájí, Okunuwa Fọlákẹ́, Àjíkẹ́. Bí ọba ti ń jáde bọ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn Aheri community.